Gunmen abduct 10 men, 10 from Emir's palace in Kwara. Barely 48 hours after 3 worshippers were akpayin and 15 others abducted at a prayer ground in the Ekiti local government area of Kwara State, government have kidnapped another 10 people from the Ashikira Emir's palace in Barutin local government of the state. So kì í ṣe Emir ti Ìlọrin gangan ni wọ́n fẹ́ jí gbé. Emir Barutin ni. All right. So now tìpínlẹ̀ Èkìtì yẹn wọ́n fẹjọ́ ẹ̀ lọ̀ mí. Àwọn tó wà ń bẹ̀ pè mí níbi tí wọ́n ti pa pásítọ̀, bóyá pásítọ̀ méjì wọ́n pa, ṣùgbọ́n pásítọ̀ Arẹ́gbẹ́là wà mọ̀ tí wọ́n pa, ẹni tá a mọ̀ dáadáa ni. So lára àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n wá pè mí, wọ́n dẹ̀ ṣàlàyé fún mi. Ọ̀dà èmi ń tèmi, èmi ò kì í fẹ́ mú ìròyìn òfegè wá bá ẹ̀yin èèyàn mi. Mo wá ní àwọn tí wọ́n wà ń bẹ̀ ńgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ńkọ́, wọ́n ní wọ́n wà. Ọ̀dà ẹ jẹ́ n bá kan nínú wọn sọ̀rọ̀ kó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gangan, because lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n sọ pé káwọn mú, bóyá wọ́n ní káwọn mú 15 million wá, wọ́n ti wá rí bóyá 8 million or 9 million. Wọ́n wá ní kán kó yẹn wá, wọ́n kó lọ, wọ́n wá release àwọn èèyàn yẹn, wọ́n wá ní kán tó lọ mọ́ dáwó sí. So ìgbà tán ṣàlàyé fún mi, mo record explanation yẹn, ṣùgbọ́n ẹni yẹn wá ní kí n dúró ọba ìlú yẹn o, àwọn máa bá wọn sọ̀rọ̀. Ok, mo wá béèrè lọ́wọ́ wọn, èmi tiẹ̀ múra láti ṣe program lálẹ́ ẹjọ́ náà lórí ẹ̀. So mo wá ní ọba tẹ́lẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ tí bá wọn sọ̀rọ̀ tán, wọ́n wá ní kí n ní sùúrù. Mo rí pé wọn ò fẹ́ sọ nǹkan kan pẹ̀ mọ́, logic dẹ̀ ni. Kí ni logic tán lò? Ó ní wípé possibly ẹ̀rù lè máa bà àwọn bàbá yẹn pé táwọn bá ti sọ̀rọ̀ nípa ẹ̀, àwọn ajínigbé yẹn máa bínú kán máa lọ sàwọn èèyàn wọn ń jàmbá, orí wọn pé wọ́n mọ nǹkan tó ń ṣe. So ìdí tí ọ̀dẹ̀ jẹ́ kémi náà sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn, kó má dàbí ẹni pé mo bà existing protocol jẹ́, mo wá lọ fi tọ̀dọ̀ mi, mo wá lọ fi bà yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́. Reason nìyẹn tèmi náà fi sọ̀rọ̀ nípa ẹ̀. Mọ̀ láti ìgbà náà wọn ò tí ì pè mí pé wọ́n ti ráwọn èèyàn yẹn gbà padà. Kọ́lọ̀ ó ṣe wọ́n ní rírí kí tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣẹlẹ̀. All right, in a statement, Adétó Èjìrè Adéyẹmí, spokesperson of the Kwara Police Command, said the government attacked the palace and the Ashikira police station simultaneously around 2 a.m. on Monday. Ìdájí òní wọ́n tún lọ kọlù wọn lóru. He said, and I quote, "The armed criminals in a coordinated and desperate assault at about 2 hours simultaneously attacked the Yashikira Police Division headquarters and the palace of the Emir of Yashikira. During the attack, part of the palace was set ablaze. Wọ́n dáná sun palace, while 10 people were abducted and taken to an unknown destination." Báwọn onísùnmọ̀mí ṣe ń sọsẹ́, òun ni pé wọ́n á wá bí ìgbà tí àṣà bá fẹ́ gbọ́mọdé ẹ. Ẹ mọ̀ pàṣà yẹn ó ti wà lókè, yóò ti mọ̀ sọ àwọn bí ẹni tó bá ríran tójú ẹ̀ sharp bí irú tèmi, wọ́n máa ń sọ wípé a ní eagle eyes. Àzìn tí n bá wo wájú lọ sàkún, mo ti calculate tí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀, mo ti mọ gbogbo tí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀, màá gbójú kò bí ẹni pé mi ò rí nǹkan kan. So wọ́n máa ń sọ pé a ní eagle eyes. Ó jẹ́ kí n mọ̀ wípé ojú gidi lójú àṣà, ojú tó rí nǹkan tó rìn jìnnà. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn pípù yìí ṣe ń ṣe. Wọ́n á ti rá bàbà, wọ́n ó ti fi mú fẹ́lẹ̀, wọ́n ó ti mọ̀gbà tẹ́ máa sàsùn náírà. Wọ́n kàn wọlé wí, wọ́n dẹ̀kun tí wọ́n kò, wọ́n sì tún lọ. Wọ́n dá wàhálà wọn lẹ̀, wọ́n fìyà jà wọn tí wọ́n fìyà jẹ, wọ́n já wọn tí wọ́n jí gbé, wọ́n pa wọn tí wọ́n pa, wọ́n sì lọ bẹ́ẹ̀. Yọ́ wá di sẹ́ẹ̀bẹ̀, àwa lọ́wọ́ àkùtà máa bẹ̀ wọ́n. Mo wá lọ́jọ́ wo láṣẹ lè dà? Dọ́jọ́ wo dìgbà wo? Àkàndá mo ní dọ́jọ́ wo ni dìgbà wo ni?
dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo dìgbà wo ni ọjọ́ wo ni wọ́n ó jínigbé dà ọjọ́ wo lápariwo ajínigbé dà. Gómìnà ìpínlẹ̀ Kwara bàbá kan pariwo rẹ̀ bí ìgbà téèyàn ń waste time ni Ọlọ́run. Gọ́fìnà ìpínlẹ̀ Kwara bàbá ń pariwo ẹ̀ gómìnà ẹ gbà wá o gómìnà ẹ ṣe báyìí o ẹ̀mí ẹ gbà wá o bí ìgbà tá a kan ń dára wa láàmú ni. Many people will be talking wọn láwọn ọba aládé wa gan wọn gbàbọ̀dé wọn ṣe gbá kan ọba kọ́ ló ní kán wá jiyàn gbé sáà ọba kọ́ ló ní kán wá jiyàn gbé mọ́ ọba ò kó mọ́ sáàfin ọba ò láwọn jagunjagun láàfin ọba gan mọ̀ bẹ̀rù pé kán mọ̀ jí òun gan gbé ni. So ẹ má jẹ́ ká politicize ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ àwàdà ṣe ẹ má jẹ́ ká mú àtàmọ́ màtàmọ́ ẹ jẹ́ á sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí gangan. Ètò ààbò ilẹ̀ yìí mẹ́hẹ̀ẹ́ gbogbo alájọgbà there is no other solution sir no other solution ma ju fúnra lára wa lọ àwa fúnra lára wa ni tá a bá tán pẹ̀lú àwọn èèyàn yìí wọ́n ní nǹkan ìjà lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé ọgbọ́n tó jágbára lọ. ńbọ̀lẹ̀ ronú ẹ̀gùn gígẹ̀dẹ̀ àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń gẹ̀gùn lẹ̀ wọ́n yìí sún àsùnmọ́ra kí ọdí ó tó rẹran pa wálé ńgbà míì yóò ti ríbi bóyá ó ti ríbi tẹ́ranko kan ti ń jẹ yóò ti lọ dó sórí igi ńbẹ̀ kò ní mẹ́ra yóò gẹ̀gùn bẹ̀ àìmọye ọjọ́ wọn máa ń gẹ̀gùn tí wọ́n yìí rẹran yẹn pa ńjọ́ tí ó sì wá sí wọn lọ́wọ́ tí ó bọ́ sí wọn lọ́wọ́ náà jọ́ jẹ̀tẹ́ ni òun ọ̀wà tiẹ̀ kò ní mọ̀ pé wọ́n ń gẹ̀gùn de o gẹ́gẹ́ ó lé ọgbọ́n tá a lè lò nìyẹn wọ́n nira láti fèsì because àwọn tí wọ́n ń sọ̀kò wọ́n mọ̀ pa bínú wọ́n wá múra wálẹ̀ ẹ mọ̀ bọ́rọ̀ wọn ṣe rí ni ewúrẹ́ tó wọlé alágídí àbí ewúrẹ́ tó wọlé aláwo ẹgbà àwọn bàbá wa ni wọ́n ní béwúrẹ́ yín bá wọlé alágídí ẹnu ọ̀nà ní kẹ́ ẹ ti padà lẹ́yìn rẹ̀ o kí yàtọ̀ yìí ó jẹ ewúrẹ́ kọ́ mọ́ bá padà sọlẹ̀ sọ́rùn ẹni ẹ gbádùn mi ìyàtọ̀ yẹ kọ́ jẹ ewúrẹ́ ńgbà tẹ́ ẹ léwúrẹ́ dénú ẹnu ọ̀nà lé alágídí ẹ padà tí ẹ jẹ́ kí ewúrẹ́ wọ bẹ̀ kó jẹ ìyà kó jáde bẹ̀yìn náà wá lé nǹkan yín wọlé ẹ jẹ̀yà ewúrẹ́ yín ó jẹ̀yà ìmúra táwọn ajínigbé yìí tí wọ́n mú nìyẹn wọ́n múra wọ́n retí kẹ́ ẹ wá kẹ́ ẹ tọpa àwọn èèyàn yín wá. So àwọn tí wọ́n jí gbé ní ìṣẹ̀lẹ wọ́n wọnú igbó wọ́n ní káwọn àwọn security personnel wọ́n ní káwọn wọnú igbó tí wọ́n àdó olóró tí wọ́n ti rì mọ́lẹ̀ ó dún ó ṣe wọ́n léṣe kódà wọ́n lójú ẹnìkan bàjẹ́ ńbẹ̀ kò lè fi ríran mọ́ láéláé. Ọgbọ́n la fi pẹ́ mọ́. Now tó bá já àwọn bàbá wa láyé àtijọ́ wọn ò ní kí gìrì bẹ́ẹ̀ wọn ò lo ọgbọ́n àgbà ẹ gbọ́ báwọn èèyàn ṣe jagun láyé àtijọ́ ni ẹ gbọ́ oríṣiríṣi ọgbọ́n ni Yorùbá lò oríṣiríṣi ọgbọ́n ni Fúlàní lò láti jagun gbogbo ogun tán jà náà bá ti wà successful ọgbọ́n ni. tí bí mo sọ nípa ìtàn ọ̀rọ̀ pọ̀tọ̀ aṣokóṣòbò obìnrin aláàfin obìnrin kan ṣoṣo tó jẹ lọ́yọ̀ọ́ jagunjagun bí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn kò pọ̀ ọ̀rọ̀ pọ̀tọ̀ yóò mú ìmọ̀ wá orí ìmọ̀ ògórí ìmọ̀ yẹn yóò dì pọ̀ rẹpẹtẹ tàbí àwọn koríko tí wọ́n sù dáadáa yóò so mọ́ ìrù ẹṣin so gbogbo ibi tó bá ti kọjá tí o tó jẹ́ pé ẹ ti lè dá ojú ẹsẹ̀ ẹṣin mọ̀ àwọn koríko yẹn ní ó máa parẹ́ bí ṣe ń lọ náà máa parẹ́ sí lẹ́yìn ẹ̀ náà máa parẹ́ lẹ́yìn ẹ̀ àwọn ọ̀tá ò ní mọ ibi tó gbà lọ ẹ wo ọgbọ́n tán lò láyé ìgbà yẹn ẹ mọ̀nà táwọn Yorùbá fi ṣẹ́gun àwọn Fúlàní kan ni majority Yorùbá ò rẹ́sìn gùn láti jagun
wọ́n wá lọ dèkùrọ́ lẹ̀ fún wọn tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ẹ fẹ́ sinmi àbí wọ́n á dèkùrọ́ lẹ̀ fún wọn ẹsẹ̀ ò lè dúró lórí èkùrọ́ wọn yọ ṣubú ni gbà wọ́n tún gbẹ́ kòtò fáwọn ẹ̀sìn wọn ń gbòmí wọ́n tẹ ewé lé lórí ẹ̀sìn ọ̀jánú kòtò àtolówó ẹ̀ ibẹ̀ náà wọ́n ṣẹ́gun wọn mọ́ ń bẹ̀ ọgbọ́n jagbára lọ mo kó pẹ̀ kí mo yá bàrà ń tọ̀hún ríbi yá sí ni sọ ẹ jẹ́ ká lu ọgbọ́n wa dáadáa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìró ẹkùn security network àtàwọn tó kù ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn security network ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lágbára wọ́n mọ̀ sí tánàdí Ìgbòho báwọn wọn ò ní dé darapọ̀ mọ́ wọn láwọn ò lè gbà kọ́sọ̀gá láwọn lórí jàre ọ̀rọ̀ tó dẹ̀ délẹ̀ kì í sọ̀rọ̀ oríyìn kì í ṣe pé nìkan fẹ́ gba glory kò sí ní tá a fẹ́ fi glory ṣe kájà collectively kọ́mọ̀ sí winner kọ́mọ̀ sí loser ká gbalẹ̀ káàrọ̀ òjìrè lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ntọ́kàn wá nìyẹn bàrùtín ní ìsìn tí n bá wo dáadáa tápà ìbàrìbá ni wọ́n fọ́ọ̀lù sí mo ti gbọ́ ń pa bàrùtín ní ìsìn láti tó 2011 okay. During the attack, part of the palace was set ablaze, while 10 people abducted and taken to an unknown destination. Bó lè yẹn ṣe mọ destination tán kó yẹn lọ. However, the attack on the police station was successfully repelled by police operatives on duty. Ọlọ́pàá mélòó ni ó wà on duty? Well, òrèjò ń sá ejò ń sá làwọn ajínigbé yìí náà. Ọlọ́run ọba ń gbọ́ wọn lójoojú patán mọ́ lọ. Wọ́n bẹ̀rù o. Àwọn ajínigbé yẹn bẹ̀rù o wọ́n lẹ o tẹ́ ẹ bá mú wọn ní ìsìn wọ́n mọ kàbòròbòrò ní òbí àjẹ́ wọ́n lẹ o tí wọ́n gbé dání nìkan lágbára wọn o ẹ gbà kó lọ́wọ́ wọ́n lẹ ju sóòdì lọ ẹ mọ̀ tí wàá máa ń bà mí lọ́kàn jẹ́ ń bẹ̀ tẹ́ ẹ bá wá mú wọn lẹ́wàá rí pọ́ ọmọ 21 years 22 years 23 years 24 years ńlọ́wà nù wọn ọmọ 21 years 22 years 23 years ọ̀pọ̀ tán 25 26 ọmọ kéékèèké ni tí wọn ò tí gbélé ayé ṣe nǹkan kan ṣùgbọ́n táyé wọn ò nítumọ̀ torí pé wọn ò fi túmọ̀ ilé ayé kọ́ wọn láti bẹ̀rẹ̀ ìṣòro tá a nínú àwa ń ti wá mọ́ léèwé àwọn ò tọ́jú tọ̀dọ̀ wọn tó bá gbọ́ bọ̀rọ̀ sùmọ̀mí ìṣerí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti dé tá a máa tú èèlò lọmọ tán san fún ọ sójúmọ́ náà san 50,000 fún àní àbóṣù fídíò ẹ̀ mẹ́ lọ́wọ́ mi ẹ jẹ́ sáré ka ilé okay. The command said Ojo Adekimi, Commissioner of Police, has ordered a full-scale intelligence-driven tactical operation involving the police, military forest guard, vigilantes and other security stakeholders to comb surrounding forests and suspected criminal hideout with the aim of rescuing the victims on earth. Àwọn akẹ́kọ̀ọ́ tán jí gbé lọ. N tá a sọ náà lélẹ́yìí pa fẹ́ rescue wọn kí wọ́n má farapa àti rí wọn rescue. Àwọn mẹ́wàá mọ́ tó kó lọ inú ìsìn tá a tún sọ náà ni pé a rescue wọn láì farapa lọ́jọ́ wo. Àwọn mélòó wọn tọpa àwọn takẹ́kọ̀ọ́ àwọn mélòó ni ó tọpa àwọn eléyìí. Àwọn tí wọ́n jí gbé tẹ́lẹ̀ tí wọn ò tí ì fi ilẹ̀ ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ ń pa wọn mọ́ ǹjẹ́ nìkan kan gbégbèsè ń pa wọn mọ́ èèyàn mélòó la yàn tí wọ́n ọlọ́pàá mélòó la yàn tí wọ́n security agent mélòó ńlá dà sínú gbówó tọ̀dọ̀ tí wọ́n sáàmọ́ ibi tí wọ́n gbà wọ́n lọ. èmi kàn ní kémi ó béèrè ni o àwọn ọlọ́pàá mọ bí wọ́n ṣe é fìyàn lọ́kàn balẹ̀ wọ́n á ní kò lè irú ti iṣẹlẹ yẹn nísìnyí inspector general police lọ́bẹ̀ Káyọ̀dé àbí kí lorúkọ ẹ̀ Túnjí Dìísù ọlọ́bẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ mú ní fídíò ẹ̀ lọ́wọ́ òun náà kàn ní kó wọ́n yọjú sí ni òun fẹ́ ràn yàn wá mò ń wò pé kí wàá là lórí pẹ́ wá ẹ fẹ́ ràn yàn wá ok fídíò ti gbé newspaper ti gbé báyìí nísìn pẹ́ wá kí n là lórí pẹ́ wá gangan what is the lálórí
that you come. So àwọn ọlọ́pàá mọ̀ bọ́n ṣe fìyàn lọ́kàn balẹ̀, ẹ má wọ́rí, Ọlọ́run á ṣe wọ́n ní rírí. ọ̀gbẹ́ni tó jí àbí tó jí dìísù wọ́n sọ fáwọn aráàlú yẹn pé àdúà ní kẹ́ ẹ máa gbà fún, tó tẹnumọ́ nìyẹn, àdúà ní kẹ́ ẹ máa gbà fún wa k'Ọlọ́run ó fún wa ṣe. Ọlọ́pàá ń sọ pé ká máa gbàdúà fáwọn, àdúà ní ká gbà fún àbí iṣẹ́ tẹ́ yàn láàyò, àbí iṣẹ́ tẹ́ lẹ́ṣẹ̀, àbí torí ń tán rò pé kúnjú òṣùwọ̀n tán fi gbà yín. èwo wà tèmi láti máa pray fún yín? n tí gbàdúrà fúnra mi gan kọ́sẹ́, n ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà fẹ́yìn k'Ọlọ́run ó fún yín ṣe, n pẹ́ kó tó mọ̀ fún yín ṣe. n bí iṣẹ́ tẹ́ yín yàn láàyò, n iṣẹ́ tẹ́ ń gbowó oṣù lé lórí nu. ṣèmi ní màá bá yín dọ́lọ́run láàmú, ẹ̀yin tẹ́ gbàṣẹ́gun ò lè dọ́lọ́run láàmú fúnra yín bí k'Ọlọ́run fún yín ṣe o. sàwọn yóò yà sọ pé àwọn ń wá àwọn èèyàn wọn, wọ́n ń sunkún, wọ́n ń dá mi lójú bíi tótó. àdúrà ní kí sá máa fi ràn wá lọ́wọ́, à ń gbà, Ọlọ́run ó fún yín ṣe, Ọlọ́run ó fún yín ṣe. Rádàdà lẹ́nu aláìsàn tó lómi ẹja korò. The commissioner warned that the police will not bow to threats, intimidation, or acts of terror orchestrated by bandits and criminal elements operating within any part of the state. Ndo lè dunu sí tẹ́lẹ̀. ẹ̀yin náà mọ̀ ń sámọ̀ ni, ọlọ́pàá mélòó ní ń wọgbó? àbáwọn ọlọ́pàá tẹ́ dà lúgbó tó yẹ pé wọ́n ó débi kan tó lọ jókòó sí igi kan, àwọn tí wọ́n rẹ̀ mú múnú igbó tí wọ́n ó jókòó tẹ́ mú fúnra wọn náà mọ̀ fi wá sí ẹ̀yẹ́ nú igbó. mọ̀ dá wọn ló ń jarí, ṣé mi ò bí mọ́ ni? ọ̀gá tó tiẹ̀ ní àmọ́ bọ̀ nú igbó nìsín, ọmọ tí ẹ wà lókè ogun ó ti rí dìndìnrìn, ẹ sáàjà dúró ń bí dalẹ́, bó bá dalẹ́ ká mọ̀ padà lọ lé ká sọ pé àrí wọn. ta ni ọ̀mẹ́gbọ́n ká fẹ́ rẹ́nu ká wà tì? ńlẹ̀ káàró òjìrì ta wáyé, ńlẹ̀ Nàìjíríà ta wáyé, ó lè everybody, yahoo ni babaláwo, talimọ́njìrì gbogbo wọn àbí ọmọ Yorùbá lè wà láàrin wọn. Lo and behold, what are you talking about? ọmọ Ìgbò lè wà láàrin wọn. lóòótọ́ àwọn tí wọ́n ń sọṣẹ́ láti bẹ̀ yẹn Fúlàní gbogbo wọn. ọmọ Yorùbá ní strategy táwọn náà fi jiyàn gbé, ọmọ Ìgbò ní strategy tiwọn, but báwọn eléyìí ṣe operate Fúlàní ni wọ́n. àwọn Fúlàní ò dẹ̀ lè trust ẹ̀yà kankan láti bá ṣiṣẹ́ papọ̀. eléyìí tí ọmọ Yorùbá bá fẹ́ lọ, eléyìí tí ọmọ Yorùbá bá fẹ́ ṣe ni wọ́n máa ń mú Fúlàní kọ̀ọ̀kan má bẹ́. àwọn ló níṣẹ́ yẹn, wọ́n kàn mú ọmọ Fúlàní má bẹ́ ni, kì í ṣe eléyìí tó jẹ́ pé Fúlàní ló níṣẹ́, wọ́n lè mú ọmọ Ìgbò, wọ́n lè mú Yorùbá mọ́ra. They don't trust anybody, they can't work with you. So he said, and I quote, the command remains battle ready and fully determined. ẹ má wulẹ̀ sọ fún apẹ́ wà battle ready now. bó bá ṣe wù ẹ́ ṣe ṣe. ń táwa fẹ́ ni pé àwọn èèyàn wa tán kó lọ kán bá wa dá wọn padà. so ẹ wà battle ready nísìnyí bí ìgbà téèyàn mọ nǹkan tó ń ṣe ni. kí tíṣà ó ẹ̀sẹ̀ mọ sọ fáwọn ọmọ school, do you know that I know book? ńgbà tó ọ̀mọ̀wé, ńgbà tó ọ̀mọ̀wé náà wọ́n ní ọwọ́ akọ wa. ìwọ ló tún ẹ̀sẹ̀ sọ fún àpọ̀ mọ̀mọ̀wé o, ìjẹ́ mọ̀ pé mọ̀mọ̀wé bẹ́ẹ̀, ṣé mọ̀ pé mọ̀mọ̀wé? tẹ́ bá mọ̀wé get out náà, ẹ kọ́ wa ní tẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ kó sì kú wájú blackboard. Okay, fully determined to confront these enemies of peace with every lawful operational asset and strategy at its disposal. Every lawful operational asset. láwọn ìgbà kan bá jáde ibì kan gan, a máa ń gbé òfin tì sẹ́gbẹ́ kan tá a ṣiṣẹ́ tó takò òfin. ọ̀nà bó láti lè gbé òfin tì sẹ́gbẹ́ kan. ọ̀dà o láyé OPC táwọn mobile police kọjú ìjà sí wa, sọ wà nínú òfin iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n so aṣọ pupa mọ́ orí, mọ́ wájú, mọ́ dóńdó orí AK-47. sọ wà nínú òfin ọlọ́pàá, sọ wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà pé kí mobile police ọmọ so aṣọ pupa mọ́, sọ wà ń bẹ̀. eléyìí ò kì í ṣòfin, kò wà lawful, ṣùgbọ́n wà useful láti fèsì OPC tí ìsajínigbé o. àwọn tó ń sọ pé ká gbéjọba fún Abíọ́lá
bẹ́ẹ̀ lèèyàn Yorùbá jẹ́ ẹ má da June 12 nòrú ẹ sọ aṣọ pupa sórí ìbọn ẹ fi fèsì wa àwọn ajínigbé rèé ẹ rántí aṣọ pupa ṣé ẹ lọ lé babaláwo yín ni nílé babaláwo tẹ́ ẹ lọ tẹ́ fi rí Gani Adams mú lọ́nà Badagry ẹ wá lọ lé babaláwo ọ̀nkẹ́ ráwọn Boko Haram mú wọ́n ní táwọn ọlọ́pàá bá fẹ́ iṣẹ́ wọn wọn a máa mọ́ daràn wọn ń lọ lé babaláwo wọn ó ṣoògùn wọn à lè ṣoògùn torí báńdíìtì níjọ́ wò látànra wa dà so a ní ìdí tó wà lawful we need any strategy any ọgbọ́n any ète tẹ́ ẹ lè lò láti gba àwọn èèyàn wálé àwọn tó lẹ́bí fẹ́ rí àwọn ẹbí wọn kò jù bẹ́ẹ̀ lọ sà ọ̀gá pólíìsì ẹ má bínú o so these criminals have declared war against peace-loving citizens and we are fully prepared to hunt them down relentlessly. ẹ̀yin ọlọ́pàá ṣe ẹ nírònú ṣá ta ní bá ń kọ́ ta ní gba ẹni mọ̀ràn ntí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lánàá tẹ́ ẹ̀sẹ̀ wá ń sọ ilé yìí tó ti bẹ̀rẹ̀ látọdún mọ́dún tí wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ mélòó lẹ ti ṣe tẹ́ ẹ ti succeed báyìí mo fẹ́ kẹ́yìn ọlọ́pàá fún wa ní resort o ìwọ̀n àwọn tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ ti lo gbogbo ọgbọ́n àtètè tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ yìí tẹ́ ẹ níyì tẹ́ ẹ ti wá succeed lé lórí lo and behold majority àwọn ẹbí tẹ́bí wọn padà wálé wọn san ransom ni o wọ́n san kíni wọ́n san ransom ni o owó táwọn bandits fẹ́ gbà àwọn ajínigbé fẹ́ gbà wọ́n san fún wọn náà fi release ẹbí wọn o ìṣesí ọlọ́pàá ló débẹ̀ o so we will deploy everything within our operational capacity ó wà insulting ibẹ̀ sí ń sọ fún wa ní tó bá wù yín kẹ́ ẹ ṣe to smoke them out of Eden, dismantle their networks, rescue all abducted victims and ensure they face the full wrath of the law. Mélòó ló ti jáde tán ti face full wrath of law? A fẹ́ gbọ́ mélòó ajínigbé afẹ̀míṣòfò àfikún oró pani níjọba Nàìjíríà ti mú tán ti try tán ti gbé lọ ilé ẹjọ́ tán ti fi mú wọn dán tán ti kó lọ sẹ́wọ̀n ẹ mọ̀ pádọ̀ wọn mọ̀ ni ẹlẹ́ rehabilitate wọn after rehabilitation ẹ dà wọ́n padà sínú sí ọlọ́pàá ẹ kó wọn sínú sí ológun àwọn eléyìí tó wá ń sọsẹ́ fún wa ẹ fún wọn amnesty mélòó ni wọ́n lè ti try ìjọba Buhari ní òní list àwọn tó ń sponsor Boko Haram ẹ gbé jáde títí dọ̀la o gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ sọ wípé a ti mọ àwọn tí wọ́n sponsor ikọ̀ afẹ̀míṣòfò tán ju bọ́ọ̀bù anyhow tán ń pààyàn anyhow tán wọ mọ́ṣáláṣí tán wọ ṣọ́ọ̀ṣì tán ń pààyàn anyhow wọ́n láwọn ní list wọn àwọn aráàlú wa ń wà yígà ara wa ń wá sòsòsòsò inú wọn wá ń gbà pópópó pé a ti ẹ̀fẹ́ mọ àwọn tó kóra wọn sẹ́yìn kìnìún tí wọ́n ń sọsẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì ọba dákọ̀ wọn lọ́la lóko àwọn tán dákọ̀ wọn tán ṣèṣì dákọ̀ wọn wọn ò lè gbé wọn lọ ilé ẹjọ́ wọn ò lè bá wọn ṣẹjọ́ lẹ́ẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ nísìnyí wà jọrú wa lójú dey play rescue and all abducted victims and ensure they face the full wrath of the law kò sí full wrath of the law kankan the command assure residents of Yashikra Barutin local government and the entire state that security operations have been intensified across vulnerable areas. ntọ́wá lọ́sọ̀kan mi fẹ́ sọ ni o ntọ́wá sọ́kàn mi ni pé ẹni gbádùn because nípínlẹ̀ Kwara ń bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ lé ní àwọn Fúlàní làwọn jàǹdùkú ìti ransack tán ti sọ dahoro táwọn èèyàn bí ò lè dénú ìlú mọ́. mo kí wá lè nbolẹ̀ ti intensify wọn lẹ́ti intensify abúlé wọn. It's added that surveillance, intelligence gathering and aggressive bush combing operations are ongoing. Ọlọ́run fún ṣe ṣé nùgbò lẹ wà lálẹ́ náà báyìí sá
mo fẹ́ mọ̀ strategy tẹ́ ń lò ṣé nugbó náà lè wà báyìí ṣé nugbó làwọn èèyàn yín wà báyìí ṣé sọ́jà ń bẹ nugbó báyìí tán ń wá bandit káàkiri. wọ́n rìn lọ́jọ́ kan wọ́n padà sẹ́yìn lọ́jọ́ kejì wọ́n tún bẹ̀rẹ̀ ìrìn àbí ibi tán bá tún rìn dé wọ́n tún padà sẹ́yìn ṣé dèdè ní àwọn tó jiyàn gbé. òye yé mi pé àwọn ọmọ lọ síwájú lójoojúmọ́ ni wọn ò ní dé wọn ò ní dúró sàká níbi tẹ́ ti rí wọn mú wọn máa ń lọ ẹ tí gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n ń jí kó tán bá ti jí wọn kó wọn ìdúró sí tòsí wọn kó wọn rí jìnnà mọ́ bá sinmi bọ́ bá tún tọ́jọ́ kejì wọn tún kó wọn kó ń bẹ̀ wọn tún lọ bò míì wọn ń dúró sí spọ́ọ̀tì kan. àwọn tó lè tọpa wọn nínú gbóǹbẹ̀ wọn á já wọn tó jẹ́ pé wọ́n ti múra bí ìgbà téèyàn fẹ́ lójú ogun wọn ò ní padà àwọn náà lu ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nú igbó bóò ni wọ́n ṣe wọ́n tan torchlight ní lóru kí ni wọ́n jẹ ń bẹ̀ ta ni ó bá wọn gbóúnjẹ lọ bàbá ń lè dúró nú igbó fọ́jọ́ mẹ́ta láì jẹ nǹkan kan bí báwọn ọlọ́pàá bá gbarú sẹ́bẹ̀ tàbí sọ́jà gbarú sẹ́bẹ̀ sọ́lọ́pàá gbarú sẹ́bẹ̀ tọ́lọ́pàá bá gbarú sẹ́bẹ̀ ṣe fìjìláńtì tó tẹ̀lé wọn gbarú sẹ́bẹ̀ ṣé gbogbo wọn nìrìn gbòòrò lọmọ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáàní rẹ̀ tí ó sọ pé ẹ wo èmi ó padà ń tèmi o ẹ wo àti gbìyànjú agbára wa igbó náà láti ń wọ́ látàárọ̀ igbó náà láti ń fọ́ látàárọ̀ àkúrẹ́ eégún tí jàjìkẹ́ ẹ̀já máa lọ lé ọlọ́run fún arí ẹ̀já tún padà wá lọ́la ṣe bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ran ara ni wá àwọn tó lọ nísìnyí sọ́jà ọlọ́pàá nǹkan yúnífọ́ọ̀mù lásán lọ́mọ fi yàtọ̀ yúnífọ́ọ̀mù láti mọ̀ pé fìjìláńtẹ́ lélẹ́yìí yúnífọ́ọ̀mù láti mọ̀ pé ọlọ́pàá lélẹ́yìí yúnífọ́ọ̀mù láti mọ̀ pé sọ́jà lélẹ́yìí they are all human beings ọ̀pọ̀lọpọ̀ sọ́jà ló lójoojú pátámọ́ lọ ẹ tí ì gbọ́ pé àwọn sọ́jà kan padà lójú ọ̀nà bí tán ti fẹ́ lọ fèsì àwọn Boko Haram wọ́n yọ wọn kó ń sẹ́ ẹlòmíì bọ́ sọ sọ́jà kalẹ̀ bẹ́ẹ̀ ni pé sorry sir I no do again pé you no do kẹ̀ ṣé bọ́ tọ́ bọ̀ wé gbẹ́ ńgbà náà bọ́ tọ́ bọ̀ wé gba ìmọ̀ ní bó ti mọ̀ báyìí mi lọ́mọ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. The incident comes amid rising security concerns in the southwest following recent attacks in part of Oyo State. On May 16, government riding motorcycles invaded communities within the Aoro, Iṣẹlẹ, Yawota axis of Orilẹ, Ògbómọ̀ṣọ́, abducting students and staff members of Community High School, Aoro Iṣẹlẹ, Early Primary School, Iṣẹlẹ, and Yawota Primary Nursery and Baptist Nursery and Primary School. The attackers killed an assistant headmaster identified as Joel Adesina and a commercial motorcyclist, sparking outrage across the country. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ògùn dá kan kò ì tán níta ń jẹ àti ìjẹ tán wọ́n tún kó mi wá bá wa bó wa láti ṣe ìjọba làwọn ń gbìyànjú komisanna police sọ̀rọ̀ inspector general police sọ̀rọ̀ Yorùbá sì ní gbàmígbàmí ọ̀yàgbà ẹranko ń lé mi bọ̀ tàbí ẹranko búburú ń lé mi bọ̀ kọ̀ yọdẹ nígbà tá a bá dúró nísìnyí tọ́dẹ kan máa ń bọ ẹranko ni o ẹranko ni o ẹranko ni a ti gbági ìmọ̀ tó gbé bàdání tó kó gbogbo ẹ̀ dání ló ti ń sáré bọ̀ yìí àfẹsẹ̀fẹ́ náà ni so like I said gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a fẹ́ san tá a fẹ́ gbà àwa la lè gbára wálẹ̀ o kì í sọ ọlọ́pàá o àwa la lè gbára wálẹ̀ kì í ṣe sọ́jà o ọ̀nà tá a dẹ̀ fi lè gbára wálẹ̀ kò dìgbà tí wọ́n bá wá ń kó wa kárì sí sí wíwá wọn ní ọ̀nà láti jà ẹ gbádùn mi ọ̀nà láti mú ọ̀tá pọ̀ bí èèyàn ṣe ń jagun pọ̀ kì í ṣe gbogbo ìjà lèèyàn máa ń lọ kó bá ọ̀tá ńlé
ìmí wà tẹ́ dúndú wípé ẹ̀ẹ̀tọ́ ẹnìkan o ṣùgbọ́n ẹni tó bá wá tọ́ yín yọ gbà pọ́ lọ́hùn ò pé méjì ẹ dúró dè wọ́n ní bùbá tán bá wá wọn mọ̀ pé àwọn kò nǹkan wọ́n sá lọ. ìmí wà tó jẹ́ pé ẹ tàn wọ́n wọnú ìlú bí ẹni pẹ́ sínú ìlú ńgbà wọn bá wọnú ìlú wà lẹ́gbẹ̀yìn yọ sí wọn. ìmí wà tó jẹ́ pé ẹ ti kẹ́ oríṣiríṣi pàkúté sẹ́yìn odi ẹ̀yìn odi ìlú yín ẹ ti kìlọ̀ fún gbogbo ẹ tí ń bẹ ńlé ẹ má gbàbí ẹ má gbàbí ẹ má gbàbí o. nínú gbogbo ẹranko lára ẹranko tí mo respect jù ọ̀bọ ni ẹ mọ bọ́bọ ṣe operate ni tí wọ́n bá pọ̀ tí wọ́n lọ sí di igi tí wọ́n ti fẹ́ jẹ èso gbogbo ọ̀bọ kọ́ ni máa ń jẹ at the same time ẹ lọ gbá research dáadáa àwọn kan máa jẹun àwọn kan máa sọ bọ́yẹ̀ èèyàn ń bọ̀ àbí èèyàn wá báwọn yẹn bá jẹun tán àwọn lọ wọn bí ìgbà tí bí èèyàn ni wọ́n ṣe operate àwa mọ̀ gọ gbogbo aláwọlé oúnjẹ lẹ́ẹ̀kan náà gbogbo security ni ó sì fìlà dẹ́ndí àmàlà tí wọ́n mọ̀ jẹun kò sẹ́ni tí wọ́n mọ̀ sọ ẹnì kankan àwọn olè wọ́n máa kọjá lọ wọ́n spray security àwọn ọ̀daràn wọ́n máa kọjá lọ wọ́n spray wọn ń bọ̀ jẹ́ pé agbára là ń lo àfọgbọ́n sí ẹranko lásán lọ́gbọ́n báwọn o ẹ lọ wádìí dáadáa ipá kan dọ̀rọ̀ àwọn kò parọ́ ọ̀bọ ò kì í jẹun lẹ́ẹ̀kan náà àbá jẹ méjì péré ìkan máa jẹun ìkan máa sọ ntí sì ń jẹun náà bí ṣe ń jẹ kan ní ọ̀nà ọmọ wọ̀tún ní ọmọ wò sí ó fa confidence lọ́pàá wa kú àka nǹkan kan kún àka nǹkan kan sí àfẹsí gbogbo àmàlà tá à ń jẹ tá à òkun lẹ́nu ìsìn tá à tún dẹ bẹ́líìtì yẹn bá dé okun ṣòkòtò ó tún dẹ okun ṣòkòtò ẹ̀ yọ wá jókòó tì mọ̀mọ́ rárá yọ máa pọn wo ewé dúlá yọ máa fi gbẹ̀gìrì gbé nǹkan ọ̀hún ìran káàrọ̀ òjìrì àti sùn tẹ́tẹ́rẹ́ jù ọlọ́run ní ń sọ wa tẹ́ẹ̀tẹ́lẹ̀ o tàbí àṣà tá a máa ń dá tá a bá ń gbá bọ́ọ̀lù lágboolé ẹja fọlọ́n sọ́lé bàbá múra 144 àbí 55 àní ní kípà wọn ní ẹja fọlọ́n sọ́lé God bless you wọ́n mọ̀ àwọn náà mọ̀ pọ̀ yẹ káwọn ó lo drone ẹ mọ̀ pé Nàìjíríà ò ní ṣe needful no wọn ní ṣe needful o ntí ó tètè fún resort wọn ní ṣe ntí wọ́n pè lẹ́nu ẹ̀ tẹ́ máa pariwo tẹ́ máa pè wọ́n tí wọ́n máa sọ pé ẹnu ẹ̀ náà làwọn wà àwọn òsùn àwọn owó bí yóò bí Nàìjíríà ṣe máa operate nìyẹn n tó lè fún wọn ní quick resort wọ́n mọ̀ they will never go there because kò ní sí sympathy kò ní sí fund kò ní sówó gbogbo nǹkan náà sọ di business ǹjẹ́ ẹ mọ̀ pé kidnapping yìí business àwọn èèyàn kan ni kò yà ń lẹ́nu wípé àwọn èèyàn kan lọ́rọ̀ àwọn tí ń jiyàn gbé tí ń gba ransom yìí àwọn gangan kọ́ ló níṣẹ́ o àwọn tó ràn wọ́n gba ransom àwọn èèyàn ni ó wà gba ransom lọ́wọ́ yín wọ́n á wá yọ ṣíà àtàwọn tí ń lọ ń kó àwọn èèyàn tí ń pa àwọn èèyàn wọ́n ó fún wọn ní ṣíà tí wọ́n ní wàhálà àwọn lè mọ̀ fún wọn ju 50,000 lọ fún operation kan wọ́n dẹ̀ gba millions of naira bàbá láròjinlẹ̀ dáadáa ǹjẹ́ ẹrẹ́ni tí ó ní 20 million tí ó ti gba 20 million 10 million tí ó tún wà nínú igbó ṣé inú igbó ni ó ti náwó